torí kò sí gbogbo ìgbà tá a bá lọ sí ọ̀dọ̀ wọn tàbí tó bá tiẹ̀ rí bàbá náà máa sọ pé kí ló tún ṣẹlẹ̀ bàbá, kí ló tún kàn, kí lẹ fẹ́. Bàbá tún máa sọ̀rọ̀ pé àwọn ò pé bí ara bọ́dì àwọn ṣe rí yìí pé kò yí àwọn ó dà ibo ló tún kàn, wọ́n ní ká máa gbé wọn lọ sí hospital, ojú ẹsẹ̀ náà lọ́dọ̀ máa gbé mọ́tò dé náà ní ká máa gbé wọn lọ. Bàbá dẹ̀ ti ń gbé wọn lọ bẹ́ẹ̀ náà máa rán àwọn protocol wọn tẹ̀lé wọn, àwọn gan máa ń lọ wọn wá wò wọ́n, wọ́n dẹ̀ sọ fáwọn ènìyàn pé kí lẹ fẹ́, kí lẹ ní ká ṣe, wọ́n ní owó ni ká sanwó báyìí, ká ṣe gbá báyìí. Tọ́ bá débẹ̀ náà wọn kò ṣejú pé a máa gbẹ́jẹ̀, wọ́n máa gbẹ́jẹ̀ sókè fún wọn ni, wọ́n máa gbé ẹ̀jẹ̀ sókè fún wọn ni àti omi wọ́n máa gbé sókè. Bàbá Agbala Gabriel wọ́n try o, èèyàn ni wọ́n, torí àrí anybody nígbà tí wọ́n gbé wọn tira, àrí anybody o. Nígbà tó stage kan kó má ti pé wọ́n tún máa tòtò kùtò lórí bàbá oníbàbá, kó má ti ara ìránṣẹ́ wọn, kó má ṣe Ọlọ́run. Wọ́n máa ń fẹ́ yẹ kí àwọn ènìyàn wá ìdí ohun gbogbo dájúdájú kan di eléyìí tó jẹ́ òtítọ́ mú. Bàbá try o, bàbá try, àwọn ló gbà wá ní òṣìṣẹ́ wọn. Wọ́n dẹ̀ gbé bàbá yẹn dé, wọ́n dẹ̀ fọwọ́ gbà wọ́n, wọ́n dẹ̀ yàn wá tì wọ́n, a dẹ̀ ń tọ́jú wọn. Gbogbo nǹkan tó máa fẹ́ náà. You are watching GboahTv. Kindly subscribe, like and follow. Thank you. Wọ́n bá wọn fẹ́. Tá a lọ use ègì la máa pàràṣá, tá máa pàràṣá, tá máa pàràṣá, tá máa pàràṣá, tá bá lọ lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ kan tá bá ti ṣeré nulẹ àtún padà lọ. Fẹ́ náà mo máa lọ bá dádì. Dádì náà máa wá, gbà mí náà ní àìpẹ̀lẹ́ ń bí o bàbá. Mo ní kí n wá wò yín ni o, kí n yọjú sí yín, kí n wá wo ẹ̀ tì yín. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ ṣé o, ẹ kú bẹ̀wò. Bàbá kí ló tún kù? Ibo ló kù sí? Wọ́n á dẹ̀ ṣàlàyé pé ẹ wà, àwọn ò gẹ́ẹ̀tì ara àwọn náà ṣà ń pariwo, ṣùgbọ́n tá a bá ti ní wọ́n ti sọ fún wa pé ká máa gbé wọn lọ sí hospital báyìí, àwọn proto àwọn àtàwọn gan wọ́n ti gbé mọ́tò sílẹ̀, ó yẹ máa gbé wọn lọ, ẹ ṣá máa gbé wọn lọ, a máa tẹ̀lé yín báyìí. Bàtà bá dẹ̀ débẹ̀ kì í ṣe pé bóyá apá ń ru ọ́, ẹsẹ̀ ń dùn wọ́n, ẹ̀jẹ̀ náà máa gbé sókè àtomi ni. Tá a bá dẹ̀ agbẹ̀jẹ̀ jù, ó kéré jù báàgì 4 ni, a gba báàgì 4 yẹn sákìrìtì. Tó bá fi máa di pé àgbà tán, tá a fi máa délé, ojú wọn á ti wálẹ̀ ká tó kúrò lọ hospital, tá a bá fi máa délé, tá a bá fi lè ṣe bí ọ̀sẹ̀ kan nínú ilé, wọn á tún ní ó yá. Ṣùgbọ́n ikú Bọ́lá jẹ́ ojú dẹ̀ ti owó. Bàbá try o, bàbá Agbala Gabriel oníkan máa kí, torí àrí anybody, àrí ara wọn, àrí ọmọ, àrí wọn o, ṣùgbọ́n àwọn dúró gẹ́gẹ́ bíi pé Ọlọ́run á ṣàṣe. Bàbá ẹ dìde ẹ̀dẹ̀ lẹ́rìí, ṣùgbọ́n Ọlọ́run mọ ètò bó ṣe tó, wọ́n á tiẹ̀ lọ sinmi, wọ́n á lọ sinmi. Torí èmi gan nígbà tó tẹ́sílẹ̀jì kan tó yan àwọn méjì tí tẹ́ni ẹ lọ, ó lóun lọ lára àwọn òyà, mo dẹ̀ mọ̀ pé lọ́ni ó pẹ́ bàbá yẹn sílẹ̀ ni, mo dẹ̀ sọ pé mi á dúró tì í, torí bàbá yẹn kò rí bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀, èèyàn lára ẹrun wọn ni wá, ṣùgbọ́n bó ṣe rí náà ni o. Mo mọ̀ pé Ọlọ́run á bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kẹ́dọ̀ máa kí Agbala Gabriel, wọ́n máa bá mi kí wọn, wọ́n máa mi kí wọn gan gidi, wọ́n máa kí wọn, èèyàn ni wọ́n o, èèyàn ni wọ́n, torí wọn fìgbà kan fi wá sílẹ̀. Nígbà tó stage gangan tó tún àwọn gan wò wí pé àràrà rẹ̀ àrọ́mọ àríyẹ́bí, wọ́n tún pè wọ́n pé wá wo mọ̀nba, wá wo bàbá yìí ẹ wá wo bàbá yìí ẹ wá, bí yàn bá tiẹ̀ ń jàbí kákúkọ̀, àsìkò yìí báyìí náà nídìí yìí ẹ wá, àárí wọn, gbàtí bàbá tó dákẹ́ látorí wọn, ẹ bá kí bàbá Agbala Gabriel o, èèyàn ni wọ́n o, bí ọ̀rọ̀ mi ṣe jẹ́ nìyẹn.